wọ́n ní tí ìwọ ò bá ṣe rere bí ara kì yóò yá ọ. Òun ló dáfá fún ọ̀rọ̀ àǹtí wa A. Wọ́n ní bí àǹtí wa A ṣe gbọ́ wípé princess ó wá láti Ọ̀yọ́túnjí wá sí Nàìjíríà pẹ̀lú Queen Naomi. Wọ́n ní ara àǹtí wo balẹ̀, wọ́n náà fẹ́ collapse o. Wọ́n ní wọ́n fẹ́ collapse o. Ṣé mọ̀ pé bí àǹtí wa ṣe kúrò ní Ọ̀yọ́túnjí village ló gba London lọ. Wọ́n ní ara àǹtí wo balẹ̀, wọ́n ní available flight, wọ́n ní òun àǹtí wa bá dé Nàìjíríà. Ẹ dẹ̀ mọ̀ pé kábíyèsí ti sọ fún wọn wípé wọn ò gbọdọ̀ wá sí inú palace àwọn mọ́. Bí àti ẹ̀ tún ṣe gbọ́gan, wọ́n ní wọ́n ti lọ ti ilé wọn pa. Ilé tí kábíyèsí rà fún wọn, wọ́n náà ti kó gbẹrù wọn tó wà nù ẹ̀. Wọ́n náà ti kó lọ sí family house wọn, wọ́n ti lock apartment yẹn. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní ìgbà tí àǹtí wa gbọ́ wípé princess tẹ̀lé Queen Naomi wá rí kábíyèsí. Wọ́n ní ọkàn àǹtí wo balẹ̀ wípé àǹtí wa ń sáré kiri ni o. Wọ́n ní wọ́n ń sáré kiri lórí ọ̀rọ̀ yẹn ni. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé Queen Naomi àti Dr. Elizabeth àwọn náà lọ ṣojú kábíyèsí ní Ọ̀yọ́túnjí village ní South Carolina ní ìgbà tí ọba Adéfúnmi tán wájà, tí a gbọ́ wípé sísítà wọn ogun wọn ní àyà tí wọ́n dẹ̀ ló bá àwọn baba ńlá baba wọn. Ẹ̀yin èèyàn lé, ìgbà yẹn ni kábíyèsí gbé Queen Naomi dìde àti Dr. Elizabeth wípé kí wọ́n lọ ṣojú àwọn ní South Carolina. Nígbà tí wọ́n dẹ̀ dé South Carolina, wọ́n ní ṣe ni àǹtí wa A ló bẹ̀rẹ̀ drama. Torí kábíyèsí sọ fún un kó má lọ bọ̀ kó dáhùn. Wọ́n ló bẹ̀rẹ̀ drama, ló bẹ̀rẹ̀ sí ṣe wàhálà, ló ń fa wàhálà, ló ń pe Queen Naomi ní orúkọ tí ò ń ṣe ti Queen Naomi. Wípé ó wá jẹ́ scam ni wọ́n wá ń fi ọ̀rọ̀ kábíyèsí ni wọ́n wá fi ń wé lórí social media. Wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló ba kábíyèsí nínú jẹ́ wípé kí ló dé tó jẹ́ pé àwọn lọ fi ọwọ́ ara àwọn fa wàhálà fúnra wọn. Wípé tí àwọn ò bá fẹ́ gbogbo àwọn obìnrin, wọ́n ní irú wàhálà báyìí ò ní ṣẹlẹ̀. Wípé tí àwọn ò bá sọ àwọn obìnrin yìí, tí àwọn ò bá sọ wọ́n di olórí, wípé irú wàhálà báyìí ò ní ṣẹlẹ̀. Pé àtìgbà táwọn ti fẹ́ àwọn olórí yìí, àtìgbà yẹn ní oríṣiríṣi wàhálà, ìdààmú ló ti wà nínú pálàsì àwọn tó jẹ́ pé wọ́n máa wá irọ́ kiri. Wọ́n á máa. So irọ́ yìí ni wọ́n bá lọ sí South Carolina tí wọ́n ní princess tó ń sọ ní òótọ́ ló fẹ́ kábíyèsí nígbà yẹn. Ẹ rántí pé àǹtí wa A ló pe Queen Naomi tán ní ẹ̀kan máa múra ìyàwó kábíyèsí fẹ́fẹ́ aya tuntun ní Ọ̀yọ́túnjí. Princess tó ń sọ ni wọ́n ní medical doctor ni. Wọ́n lówó wà lówó ẹ̀ pé òun ló tẹ̀lé Queen Naomi wá sí Nàìjíríà láti wá bá bàbá wa Erinlá, láti wá tọ̀mọ́lẹ̀ sí gbogbo ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀. Torí wọ́n nígbà táǹtí wá débẹ̀, wọ́n ní wọ́n faraya, wọ́n ní kò sí orúkọ tí wọ́n pe Queen Naomi tán. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ allegedly nìyẹn. Ṣùgbọ́n gbogbo nǹkan ló hàn ní síwájú Ọlọ́run kedere. Gbogbo nǹkan tó ṣókùnkùn níwájú àwọn ẹ̀dá kedere báyìí ló hàn síwájú Ọlọ́run. So wọ́n ní wọ́n ń ṣe investigation ní South Carolina o, láti mọ ìdí tí ẹ̀gbọ́n kábíyèsí Adéfúnmi fi gún wọn ní ọ̀bẹ láyà. Ṣé ẹ dẹ̀ mọ̀? Wọ́n ní nǹkan tí wọ́n bá níbẹ̀ tó bá ní nínú àwọn ọ̀rọ̀ tó jọmọ́ ọ̀rọ̀ àwọn olórí yìí, wọ́n ní wọ́n ní láti dáhùn. So ọ̀rọ̀ yìí ó wúwo lẹ́nu Queen Naomi láti sọ. Ìtorí ẹ̀ ni wọ́n fi gbé princess wá láti wá sọ̀rọ̀ fún bàbá Erinlá gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV kí a tó parí gist yìí. Mashola Gist TV ń kí yín.
Mashola Gist TV ń kí yín, adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share, adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé wọn ní kábíyèsí, wọn ní ọ̀rọ̀ yìí bà wọ́n nínú jẹ́ nígbà tí wọ́n gbọ́ wípé ọ̀rọ̀ àwọn ìyàwó àwọn ó jáde ní South Carolina o, wípé bí wọ́n ṣe ọ̀rọ̀ owó $180,000 ìpè ó jáde ní South Carolina pé àwọn ìyàwó wọn mọ̀ ń pa ẹ̀. So wọ́n ní bí àǹtí wa ṣe gbọ́ o wípé princess ti tẹ̀lé Queen Naomi wá sí Nàìjíríà, wọ́n ní àǹtí wa bẹ́ wá sí Nàìjíríà ni. Wọ́n ná bẹ́ wá sí Nàìjíríà ní ẹ̀mẹ́pọ́n ti padà lọ sí London láti Ọ̀yọ́túnjí. Wọ́n ní available flight náà bá dé Nàìjíríà láti wá rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Bóyá lóòótọ́ ni princess tẹ̀lé wọn wá àbí kò tẹ̀lé wọn wá, ṣùgbọ́n tí wọ́n dé Nàìjíríà báyìí náà gbọ́ pé princess wà ní inú palace bàbá Awerin ńlá. Wọ́n ní àǹtí wa fẹ́ dákú. Wọ́n náà ń sáré kàtà ní láti lè rí princess. Wọ́n ní ṣùgbọ́n kò sí bọ́n ṣe fẹ́ rí princess. Ẹ mọ̀ pé kábíyèsí ti fún wọn ní restriction, wọn lè wọnú palace kábíyèsí anyhow. Wọ́n ní ìdààmú àti ìbànújẹ́ ló jẹ́ fún àǹtí wa nígbà tí wọ́n rí pé gbogbo ọ̀rọ̀ yìí ó fẹ́ lójútùú. Ẹ̀yin èèyàn lé. So ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́. Tá bá tún gbọ́ update lórí ọ̀rọ̀ yìí, a máa mú wá fún yín. Mo dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu ò ní agbára Ọlọ́run. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Gbogbo ẹ̀yin subscribers mi, Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń share, ten like, ten comment, gbogbo ẹ̀ lárí, adúpẹ́ ní ọwọ́ yín. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.